ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé láti abala ìmọ̀ràn ìlera mo lérò pé ẹ ti rí ẹ̀kọ́ kan méjì dìmú látàrí nǹkan tí dókítà wa ti gbà wá nímọ̀ràn lórí ìlera wa àlàáfíà wa kò ní di fíafíà láṣẹ Èdùmàrè gbogbo àwọn nǹkan tó wá ní kí ẹ má jẹ àpọ̀jù ẹ̀pọ̀ ń ṣe àkóbá fara kárí pé àyàgò fún àwọn nǹkan tó dẹ̀ tó da fara bí àwọn èso tí wọ́n ní ká máa jẹ lóòrèkóòrè kárí pé à ń jẹ wọ́n ká dẹ̀ rí pé àtún mú mi náà lóòrèkóòrè yẹn náà da fara ká dẹ̀ máa ṣeré ìdárayá àlàáfíà wa kò ní di fíafíà láṣẹ Èdùmàrè àlàáfíà wa ò ní di ohun tá à ń náwó lé lórí àti wá wà ní abala tó gbẹ̀yìn tó lé ní abala lágbo àwọn òṣèré níbi tá a ti máa ń gba àwọn àlejò olórin àwọn òṣèré lọ́lọ́kan ọ̀jọ̀kan tá a dẹ̀ máa ń fọ̀rọ̀ jomitoro pẹ̀lú wọn tí a máa bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbésí ayé wọn ibi tó ń bá dé àti àwọn àfojúsùn wọn ibi tó ń sì tún lọ àti wà nílé agbára pẹ̀lú àlejò wa náà ti wà nílé agbára pẹ̀lú wa táwa ní ẹni tí mò ń sọ ẹni tó wà nílé agbára pẹ̀lú wa lówùúrọ̀ yìí àwọn náà ni pásítọ̀ Mrs. Ògúngbèmí Janet ẹ kú ojúmọ́ ẹ káàbọ̀ sílé agbára. A kú ojúmọ́. Ẹ ṣé olóòtú. Inú mi dùn láti ní orí ètò wa ní òwúrọ̀ yìí pàápàá jùlọ àwọn olólùfẹ́ yín tó ti ní àwọn kan àbí méjì tó ń fẹ́ mọ̀ nípa yín òwúrọ̀ yìí ni wọ́n á lè mọ àwọn kan tí kò yé wọn tẹ́lẹ̀ iṣẹ́ orin yìí gan ṣé ẹ ti ń kọ́ láti kékeré ni àbí wọ́n bímọ yín. Ẹ ṣé olóòtú. Mo kí gbogbo ara lé o mo kí ẹ̀yin bàbá àti màmá mi tí ẹ̀ ń wò mí ní orí ìkànnì yìí gẹ́gẹ́ bí olóòtú wa ti sọ lẹ́ẹ̀kan orúkọ mi ni Pastor Mrs. Ògúngbèmí Janet Mọ́rọ́lákẹ́ nípa iṣẹ́ orin yìí àti kékeré ni mo ti ń kọ́ ni mo ti nífẹ̀ẹ́ sí orin kíkọ. Àti kékeré ṣé ẹ wá bá orin lé ni àbí ẹ̀yin gangan tiẹ̀ ní ó jẹ́ ẹni àkọ́kọ́ tẹ́kọ̀ọ́rin. Ẹ ṣé olóòtú èmi ni màá jẹ́ ẹni àkọ́kọ́ ohun tó ṣẹlẹ̀ ni wípé àwọn ẹ̀gbọ́n mi torí èmi làbí kẹ́yìn ìyá mi so àwọn ẹ̀gbọ́n mi nígbà yẹn chọ́ọ̀chì tí wọ́n ń lọ ìyẹn ilé ìjọsìn tí wọ́n ń lọ wọ́n máa ń mú mi lọ́wọ́ lọ nígbà yẹn tí wọ́n bá ti wá máa ń kọrin inú mi máa ń dùn bí mo ṣe máa ń gbọ́ bó ṣe ń kọrin yẹn èmi náà wá máa tẹ̀lé wọn káàkiri wọ́n ní sọjí ni o wọ́n ní gbogbo program tó bá ṣáà ti ń ṣe mò ń tẹ̀lé wọn káàkiri láti ibẹ̀ nígbà tí wọ́n wá rí pé ọmọ yìí náà máa tilẹ̀ ní ẹ̀bùn orin kíkọ bí àwọn náà ṣe ní pé kí n pẹ̀lú wọn nìyẹn tèmi náà wá di pé mò ń kọrin láti pẹ̀lú wọn láti gbà yẹn. látìgbà tí wàá ti ń kọrin yẹn ìgbà tó ti di pé di olórin ojú wa ni àwọn òbí yín tiẹ̀ fi gbà lọ́wọ́ yín pé ṣé wọ́n ní kẹ́ tẹ̀síwájú ń bẹ̀ ni. inú àwọn òbí mi dùn sí o wọ́n ní kí n tẹ̀síwájú ó kàn jẹ́ wípé ìdílé tí mo ti jáde wá kì í ṣe Ọlọ́run ebi ò pa wá o ṣùgbọ́n ààyò ṣùgbọ́n tó wá jẹ́ wípé ìdílé tí ó lówó dáadáa ni láti kékeré ni wọ́n á ti lè tì mí lẹ́yìn pẹ̀lú iṣẹ́ orin yìí. Àwọn iléèwé wo tiẹ̀ gan ni ẹ lọ láti alákọ̀ọ́bẹ̀rẹ̀ títí dákòókò yìí? Ẹ ṣé olóòtú mo lọ sí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ní ìlú Òkè Igbó mo lọ St. Luke's Primary School ní ìlú Òkè Igbó nígbà tí mo lò ọdún 6 tán níbẹ̀ mo tún lọ Òkè Igbó Grammar School ní ìlú Òkè Igbó nígbà tí mo wá kúrò níbẹ̀ tí mo wá ń wọ̀nà láti tẹ̀síwájú tó wá di wípé ìjákulẹ̀ díẹ̀díẹ̀ wá fẹ́ máa tibẹ̀ jáde wá mo wá gba Government Technical College lọ ní ìlú Òkìtìpupa mo lọ rí the secretarial studies níbẹ̀ nígbà tí mo wá jáde níbẹ̀ mo wá rí pé ibi tí mo máa dé yìí ó máa ṣì kéré ibi tí mo ń lọ sì jìnnà wípé téèyàn bá kàwé dé ìpele tó ṣe ó dàbí ní pé lórílẹ̀‐èdè Nàìjíríà táwa yìí á kù díẹ̀ káàtó bí mo ṣe tẹ̀síwájú nìyẹn mo wá lọ Adéyẹmí College of Education níbẹ̀ náà mo lọ rí the secretarial studies nígbà tí mo wá jáde mo ti wá bẹ̀rẹ̀ iṣẹ́ mo ti ṣiṣẹ́ nígbà náà gẹ́gẹ́ bí olùkọ́ nílé ẹ̀kọ́ girama bí mo ti ṣe wá tẹ̀síwájú nìyẹn mo wá lọ Lagos State University níbẹ̀ ni mo ti wá tún lọ kọ́ ẹ̀kọ́ secretarial studies so BSc ED in secretarial studies. Òun ni ẹni. a rí i pé àwọn ẹ̀kọ́ tí ẹ̀kọ́ gan kò papọ̀ mọ́ torin orin ọ̀tọ̀ ẹ̀kọ́ ọ̀tọ̀. níbi ìgbà tí mo fẹ́ dárúkọ yín lẹ́ẹ̀kan fáwọn ará ilé mo dárúkọ pé Ògúngbèmí Janet mo rí i pé kò tiẹ̀ papọ̀ mọ́ ti ìlànà ti chọ́ọ̀chì rárá ṣé ìdílé oníṣẹ̀ṣe ni ẹ ti wá. Rárá o orúkọ ọkọ mi ni nígbà tí mi ò tí ì lọ́kọ Omidan Adéretí Janet ni mò ń jẹ́ ìdílé ọba ni mo ti jáde wá ní ìlú Òkè Igbó ọmọlé ọlọ́gbẹ́ ńlá ni mí ní ìlú Òkè Igbó ìgbà tí mo wá lọ́kọ mo wá ń jẹ́ Pastor Mrs. Ògúngbèmí ọkọ mi ni yín ní pé láti ìdílé ìṣẹ̀ṣe kì í ṣe orin nìkan gan ni ẹ̀ ń kọ torí pásítọ̀ ó dà pé àwọn oníwàásù ni bẹ́ẹ̀ni ṣé ẹ̀yin ni oníwàásù ni àbí
àwọn bàbá wa ni oníwàásù àbẹ́yìn méjèèjì ni. èmi gangan ni oníwàásù ní inú ìjọ tí mò ń lọ torí ìjọ CAC ni mò ń lọ inú ìjọ tí mò ń lọ ni a ti fi mí jẹ oyè pásítọ̀ mo ti gba oyè olùṣọ́ àgùntàn. ó dà àwọn àdójúkọ olóòtú wa ti ṣúyọ nínú orin kíkọ tí ẹ ti dojúkọ bí ọ̀kan àbí méjì ṣẹlẹ̀ bá mẹ́nubà. àdójúkọ pọ̀ o nítorí wípé láàárín ẹ̀ àwọn ní inú ìjọ mi èmi ni adarí akọrin ẹ rí wípé kò easy àti kó àwọn ènìyàn jọ nígbà mìíràn gan wà wá bẹ́ẹ̀ lómi sọ̀rọ̀ kò tiẹ̀ ní dáhùn wà ní ẹ̀ṣẹ̀ báyìí wọn ò ní dáhùn a lè ti ní lọ́kàn wípé a fẹ́ ṣe practice léni o wàá jòkójòkó níbẹ̀ wọn ò ní wá so nígbà tó lọ́wọ́lọ́wọ́ báyìí èmi ni kan choir coordinator ní ìlú Òkè Igbó ní kan Òkè Igbó lápapọ̀ èmi ni kan choir èmi ni coordinator so nínú ẹ̀ náà ká tó gbogbo àwọn Kristẹni ní Òkè Igbó pátápátá tó jẹ́ akọrin èmi ni adarí wọn so kí n tó lè máa ti ilé ìjọsìn kan dé ìkejì ẹjọ́ o báyẹ̀ fẹ́ ṣe ní o báyẹ̀ fẹ́ ṣe ní ẹ rí wípé máa lágbára díẹ̀ ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé Ọlọ́run fún mi ní okun àti agbára láti máa ṣe ohun gbogbo. Ọlọ́run á dẹ̀ máa bá mi tì yín lẹ́yìn kò ní pa lẹ́yìn yín. Ṣé mọ̀ pé wọ́n máa ń sọ kinní kan pé kò síbi tí ìṣe ò sí pé ibikíbi là ń dáná alẹ́ ọbẹ̀ ló dùn jura wọn lọ. Nínú ilé ìjọsìn gan a mọ̀ pé àwọn ìkùnsínú máa ń wáyé dáadáa. Mi mọ̀ bóyá ẹ ti nírú ìrírí bẹ́ẹ̀ rí. Ó pọ̀ dáadáa irú bí mo ṣe wà yìí mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò fi fẹ́ kí nǹkan falẹ̀. Èmi ò kì í dúró nídúró wípé iṣẹ́ tó bá kàn mí ni kí n ṣe tí máa rí wípé iṣẹ́ yìí ó ń wọlé èmi á ṣe bí ò tiẹ̀ ń ṣe bí ò ń ṣiṣẹ́ mi torí kì í ṣe wípé mo ti dá wà lórí ìjọ mi ò dá wà lórí ìjọ mo ní ọ̀gá ní ilé ìjọsìn tí mò ń lọ gbé mi ò kì í dúró nídúró wípé ṣe bí a ti tàmì òróró lé mi ní orí mo ti gba oyè olùṣọ́ àgùntàn nítorí bẹ́ẹ̀ ó lójú iṣẹ́ tó yẹ kí n ṣe nínú ìjọ mi ò kí n ṣe bẹ́ẹ̀ tí iṣẹ́ bá fẹ́ wọlé màá tètè ya ṣe kí ni màá ṣe kò kí n ro mí lára gan láti sọ pé mo gbé omi mo pọ́n mo gbé lérí bó tilẹ̀ jẹ́ pé a ti ta omi òróró lé mi ní orí ṣùgbọ́n a rí i pé àwọn kan wà tó yẹ pé bí òun àwọn ní kò jọ olúre ṣe ó gbọ́kọ́ olúre ó gbàdọ̀ olúre àwọn èèyàn ṣé òun nìkan ló wà ń bẹ̀ ni tí ẹ ti pọ̀ jù kí ló tiẹ̀ máa ń ṣe gan àwọn èèyàn máa ń sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan téèyàn gbà àti ibi téèyàn lọ èèyàn ní bojú ẹ̀yàn kí èrè yìí kó bá lè ṣe kíni kó bá lè tẹ̀jọ́ lọ́wọ́ kí adé ògo yìí nígbà tí ìpè náà bá dún kí yẹn bá lè rí gbà. Ó dáa, ẹ jẹ́ ká wo àwọn ọmọ ilé ìjọsìn àwa ọmọ ayé òde òní nílé ìjọsìn irú àwọn àdójúkọ wo lẹ tiẹ̀ lérò pé àbí irú àwọn àdójúkọ wo gan lẹ tiẹ̀ ń kojú pẹ̀lú àwa ọmọ òde òní nínú ilé ìjọsìn. àwọn ọmọ òde òní à ń gbà ládùúrà wípé kí Ọlọ́run alààyè kó bá wa wọnú ayé wọn. Àmín. Ìdí ni wípé Sátánì ti wò ó wípé ibo lòun lè gbà wọnú ayé láti lè kó àwọn ènìyàn wá sí ọ̀dọ̀ òun ó wá rí wípé ọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ibi méjì ni ìdílé ibi ìgbéyàwó àkọ́kọ́ àti ọ̀dọ́ ibi tí Sátánì tájẹ́ẹ̀tì Sátánì nìyẹn lọ́wọ́lọ́wọ́ láti lè dá àwọn ènìyàn padà kúrò lọ́nà Ọlọ́run ṣe rí àwọn ọ̀dọ́ ńgbà mìíràn ìmí àti ẹ̀wọ̀ṣọ tó yẹ pé kò tẹ̀yàn lọ́rùn wá sílé ìjọsìn tó bá tún kọ̀rẹ́ẹ̀tì ẹ̀ gan á tún ṣe kí ni àtúnbínú àtúnmúyàn lọ́ta ṣùgbọ́n gbọ̀ngbọ́n náà la fi ṣe kí ni la fi ń ṣe. bẹ́ẹ̀ni. wọn kì í wẹrú aṣọ tó wẹ̀ má máa wọ̀ ọmọ ó fara ẹ sílẹ̀ Bíbélì sọ wípé ara wa yìí tẹ́ḿpìlì òun ni tẹ́ḿpìlì Ọlọ́run ni ọgbọgbọ́n náà la fi ọ̀rá máa ń bá wọn sọ because tá a bá fi sùúrù bá wọn sọ tí wọ́n bá bínú lọ Sátánì dúró dè wọ́n síta o ìdí nìyẹn tó fi jẹ́ pé ọgbọgbọ́n la fi ọ̀rá ń ṣe kíni la fi ọ̀rá ń bá wọn sọ̀rọ̀ sọ àìmọye ìdojúkọ ṣùgbọ́n àwọn fọgbọ́n ṣe kábà lè jèrè wọn sí ìjọba ọ̀run kí wọ́n má bàa pàdánù ìjọba. Yóò wá tiẹ̀ ti tó bí ọdún mélòó gan tí ẹ tiẹ̀ wá sí ìbẹ̀rẹ̀ orin kíkọ yìí gan. Ó ti pẹ́ o a ti máa lọ sí bí 20 ọdún tí mo ti ń kọ ṣùgbọ́n ó kàn jẹ́ wípé
bóyá kí n sọ wípé kò tí ì tó àkókò lójú Ọlọ́run nígbà kan ni ṣùgbọ́n àkókò ti tó báyìí àkókò mi ní báyìí Ọlọ́run ti sọ wípé àkókò mi ti tó ibi iṣẹ́ orin kíkọ yìí ṣùgbọ́n ó pẹ́ tí mo ti ń kọrin tí àwọn èèyàn dẹ̀ mọ̀ mí gẹ́gẹ́ bí akọrin. Ó dà ẹ jẹ́ ká wo àwọn olórin ẹlẹ́sìn ayé òde òní pẹ̀lú ọ̀nà tó ń gbà láti fi kọrin torí oríṣiríṣi àwọn orin tàkasúfè gan wọ́n ti yí sí orin kìrìsìtẹ́nì àtàwọn ijó yẹn pàápàá tí wọ́n á tún gbé wọ ilé ìjọsìn. Ojú wo ni ẹ fi wo ọ̀rọ̀ yìí pé bí irú àkóbá wo ló ń ṣe lápapọ̀? Ẹ ṣé tí a bá wò bá rí wípé ayé ti rápálá ó ti wọnú ìjọ pẹ̀lú ti ṣe kí ni o ó ti darapọ̀ máyé. A rí pé ọ̀pọ̀lọpọ̀ olórin ẹ máa wò pé ṣé kìrìsìtẹ́nì náà ní báyìí nígbà tó bá ń kọ́ tún gbà tó ń kọ́ a rí wípé eléyìí kò fún àwọn ọmọ tó ẹ̀ṣẹ̀ ń dìde kò ṣe wọ́n láǹfààní. Ìdí nìyí tẹ́ máa rọ́mọ kékeré mi tó bá ń jó báyìí ẹ máa wò pé irú ijó wo ló ń jó yìí. Ṣùgbọ́n mo ṣáà ń gbà ládùúrà nígbà gbogbo wípé kí Ọlọ́run ṣe kí ni kó wọnú ayé àwọn èèyàn nítorí pé a gbé wa kalẹ̀ a gbé àwa iṣẹ́ ìránṣẹ́ tí a gbé lé wa lọ́wọ́ gẹ́gẹ́ ní iṣẹ́ orin yìí a gbé kalẹ̀ fún wa láti lè yí ayé àwọn ènìyàn padà ni. Ṣùgbọ́n wá rí pé ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ wípé bí Ọlọ́run ṣe gbé lé wọn lọ́wọ́ kì í ṣe bẹ́ẹ̀ náà ṣe kí ni wọ́n ṣe ń ṣe wọ́n tẹ̀lé ìlànà Ọlọ́run. Ṣùgbọ́n mo ṣáà ń gbà ládùúrà fún wọn wípé kí òye ọ̀rọ̀ Ọlọ́run kò yé wọn jù báyìí lọ so that wọ́n á lè mọ̀ wípé ìgbésẹ̀ tí wọ́n ń gbé kò yẹ kí wọ́n gbé. Ṣùgbọ́n tẹ́yìn náà bá gbọ́ ẹni tó jẹ́ pé ó bá wà nínú Kristi tó bá ń kọ orin tẹ́ ẹ bá gbọ́ orin ẹ ti mọ̀ pé lè ṣe kí ni ó wà nínú Kristi. So ìfẹ́ Ọlọ́run ò ní fi wá sílẹ̀ nípa orin tí irú ẹni bẹ́ẹ̀ bá ń kọ ẹ ti mọ̀ pé lè wà nínú Kristi. Bí ìyá àti akọrin tí ẹ ti ẹ̀ jẹ́ mo mọ̀ yìí pé ẹ mọ̀ lọ káàkiri bó gan ni ẹ ṣe ń ṣe ẹ ṣe ilé ẹ ṣe títí orin tí kò sì dí kan lọ. ọ̀nà mẹ́ta náà ti pín sí báyẹn ẹ ṣe ti ilé iléèwé ibi iṣẹ́ àti ilé ìjọsìn ó di mẹ́ta. ẹ̀yin nìkan. kò sí wàhálà ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ẹ ṣe olóòtú nǹkan tó ṣẹlẹ̀ ní wípé ṣe rí ọkọ tí mo fẹ́ mi ò tiẹ̀ kábàámọ̀ pé mo fi ọkọ mi àtọ́ ó jẹ́ ọkọ tó jẹ́ pé ṣe wò pé wá jẹ́ pé in English àmọ́ bí mo ṣe lè sọ ọkọ mi ó dúró tì mí nígbà gbogbo kò fi nǹkan kan ní mi lára. Tí mo bá máa ṣe rìkọ́dì báyìí máa lọ studio tó yẹ pé máa wà bẹ́ẹ̀ títí di bíi 11 o'clock lálẹ́. Tí mo bá pe ọkọ mi wípé my dear ilẹ̀ ẹ̀dẹ̀ ti ṣú ẹ máa bọ̀ ó máa gbé mi. Tàbá ní program a máa ń ṣe program irú December period yìí báyìí a ní camp program for a week Monday to Sunday Monday to Saturday then Sunday Thanksgiving. Tí ma ti kú ó di by 3 o'clock mo ti gbúdọ̀ jí lẹ́gbẹ̀ẹ́ ọkọ mi ma ti jí láago 3 mo múra mo lọ ó ti di 8 o'clock láàárọ̀ kí n tó padà wọlé kò sọ̀rọ̀ kò bínú o. Ìdí ni wípé nígbà tí a fẹ́ gbé iṣẹ́ ìránṣẹ́ ilé mi lọ́wọ́ wọ́n jọ gbé lé mi àti ẹ̀ lọ́wọ́ ni. Nígbà tí a fẹ́ tà mí ró lé mi lórí mo dúró síwájú ọkọ mi dúró sẹ́yìn wọ́n gbé bíbélì yẹn láwọn méjèèjì lọ́wọ́ wọ́n dẹ̀ jẹ́ kó mọ̀ wípé iṣẹ́ ìránṣẹ́ tá a gbé lé ìyàwó ẹ̀ lọ́wọ́ ẹjọ́ níní o ẹjọ́ máa ṣe kíni ẹjọ́ máa ṣe ni. So láti ìgbà yẹn kò sí ìgbà tí mo dìde fún iṣẹ́ ìránṣẹ́ tọkọ mi ò tì mí lẹ́yìn mo dẹ̀ gbà ládùúrà wípé ikú ò ní gbà lọ́wọ́. àmín lágbára Ọlọ́run. gbogbo nǹkan tó bá wù yín ni a máa wo ẹlẹ́dàá yín láṣẹ Ìdùmarè àyẹ̀wò wo ẹ̀yin ara lè kàn ní Kaftan TV Yorùbá náà lẹ́sọ̀ níta ní ṣàfojúsùn ayé tó rẹwà lórí ètò yìí tó wá KAARO OOJIIRE wọn ní kò ní dà kí ìtọ́kọ̀ gbẹ̀lẹ́nu ẹ jẹ́ ká dókè lọ́hùn kálórì mọ́ mi nígbà tí a bá dé ká wá tẹ̀síwájú ẹ má yí kúrò bẹ́ẹ̀ à ń padà bọ̀.
ẹ káàbọ̀ padà ẹ̀yin ará ilé látòkè lọ́hùn fáfáni àwọn tó ṣe ń darapọ̀ mọ́ ẹ̀yin náà dé bá nǹkan ẹ wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kájú máa jẹ ìgbádùn ètò náà abala tó gbẹ̀yìn ètò lẹ́ni òun náà làwọn ẹ̀yin abẹ́lẹ́ alágbó àwọn òṣèré níbi tí wọ́n gbọ́ àwọn olùṣèré lọ́lọ́kan ìjọ̀kan tàbí máa ń fọ̀rọ̀ jẹ́mi tó rọ pẹ̀lú wọn àlejò wa ti wà nílé agbára fáfáni ẹ̀yin tí ẹ̀ṣẹ̀ dé gẹ́gẹ́ bí mo sọ orúkọ ẹni tí à ń gbà lálejò lẹ́ni náà ni pásítọ̀ Mrs. Ògúngbèmí Janet tí wọ́n dẹ̀ ti ń sọ púpọ̀ nípa ìgbésí ayé wọn èmi wa tiẹ̀ fẹ́ ká wá lọ sínú orin tí ẹ̀ ń kọ gangan a ti tó bí àwo orin mélòó tẹ́ ti ṣe yẹn ábọ̀mù ẹyọ kan ni mo sì ṣe. ìyẹn ábọ́ọ̀mù tó jẹ́ pé kò papọ̀ ní. ẹyọ kan ni mo ti ṣe. ní ọdún wo gan lẹ gbé ọkàn yìí jáde. ní December 18 ọdún tó kọjá. òun lẹ gbé jáde. àkọlé ẹ̀ kí ni àkọlé orin náà. àánú Ọlọ́run. àánú Ọlọ́run God, yes. àánú Ọlọ́run sì ní fi gbogbo wálẹ̀. kí gan ni ó mú yín fi pe àkọlé àwo yìí ní àánú Ọlọ́run. ẹ ṣé tẹ́ bá lọ sí inú ìwé Róòmù orí 9 bí ẹsẹ̀ 15 Ọlọ́run sọ níbẹ̀ ó ní èmi ó ṣàánú fún àwọn tó yìn ṣàánú fún ó lé mi ó yọ́nú sí àwọn tí èmi ò yọ́nú sí gẹ́gẹ́ bí mo ti sọ nígbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ pé ó ti pẹ́ tí mo ti wà lẹ́nu orin kíkọ bẹ́ẹ̀ ni láti gbà yẹn tó ṣe wá di 2022 tí mo ṣe wá gbé àwo orin àkọ́kọ́ jáde ṣe mọ̀ wípé àánú Ọlọ́run bẹ́ẹ̀ ni ó tàkókò lójú Ọlọ́run mo ṣe gbé àwo yẹn jáde ìdí nìyẹn tí mo fi pè ní àánú Ọlọ́run àánú Ọlọ́run àwa gbogbo wa rí nínú àánú Ọlọ́run yìí ó tiẹ̀ wá tó tíráàkì mélòó tó wà nínú ẹ̀. mẹ́jọ tán. iṣẹ́ rí nínú mẹ́jọ yẹn màá fún yín láàyè bẹ́ẹ̀ ìṣẹ́jú kan àbí ìṣẹ́jú méjì kí ẹ̀kọ́ èyí tẹ́ bá fẹ́ràn jù fún wa ṣùgbọ́n mo tún láwọn béèrè kan láti bi yín ǹjẹ́ àdójúkọ tiẹ̀ wà nínú stúdíò tí ẹ bá tiẹ̀ lọ kọrin. àdójúkọ pọ̀ àwọn èèyàn lè máa wò wípé ṣé orin pé ebi ṣé orin ni ká ti kọ́ ni nígbà mìíràn wà tẹ́ bá ń kọ orin lọ báyìí tẹ́ bá gbé àìkí ẹ̀ gbúdọ̀ mí ẹ kọ orin lọ ẹ máa kọ orin yẹn lọ fún bíi 2-3 minutes ní ìṣẹ́jú méjì sí ìṣẹ́jú mẹ́ta ẹ̀ẹ́dẹ̀ ní mí torí tẹ́ bá ń mí níbẹ̀ yẹn á dúró á dẹ̀ hàn lórí orin yẹn. àwọn àṣẹ tún bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ àṣẹ tún bẹ̀rẹ̀ so ẹ kọ tán gbẹ̀lẹ́ tó ṣe máa. yóò àmígùlẹ̀ ó dáná láti wá tó bí ìlú mélòó tí ẹ tẹ̀ ti dé láti lọ kọrin tí ẹ bá ti lè ká fún wa. ok mo ti lọ Ifẹ̀ Tẹ̀dó lọ kọrin rí àwọn èèyàn máa ní nǹkan ṣe níbẹ̀ so àwọn agbègbè wa ni mo ṣì ń dúró tí mo ti ń kọrin ní ìlú Òkègbó náà wọ́n máa ń pè mí fún orin kíkọ náà wọ́n máa ń lọ síbẹ̀. àwọn orin tí ẹ̀ ń kọ yìí gan-an ṣé ilé ìjọsìn nìkan ni wọ́n ti máa ń pè yín fún. rárá o a bá ní ayẹyẹ bí ìgbéyàwó ìkómọ òkú àgbà irú ọ̀sẹ̀ tó kọjá báyìí màmá mi kan ó ẹ̀ṣẹ̀ parí ó ti lọ́dún 15 lẹ́nu iṣẹ́ ó fẹ̀yìntì mo lọ ṣe shout out fún ṣé mọ̀ pé wọ́n ní àpèmọ́ra nílé àwọn pètè méjì bẹ́ẹ̀ ni àwọn kan máa ní tá bá wo ọdún 5 sásìkò tá a wà yìí kí ni àfojúsùn ibi tẹ́ lérò pé ti bá yín ṣùgbọ́n mi gbàgbọ́ pé Ọlọ́run ọba wa Ọlọ́run ọba ìyanu ni gẹ́gẹ́ bí ẹ ṣe pé àkọlé ábọ́ọ̀mù yìí àánú àdẹ̀wà yín rí èmi á wá sọ pé ká tẹ̀ sọ pé ní ọ̀la kí n sọ pé ọ̀la ìbúlẹ̀ lérò pé ti bá yín mi ò ní sọ pé ọdún 5 fún yín rárá ní ọ̀la ìbòlè lérò pé ó ti bára yín. mo lérò pé màá bára mi níbi gíga láyé mi lórúkọ Jésù. àmín. ṣé ẹ tẹ̀ wá ní nǹkan kan tí ẹ ń pòpọ̀ nínú stúdíò lọ́wọ́lọ́wọ́ báyìí bóyá ẹ ti fi ata sí ẹ ti fi ẹ̀sìn bí a máa gí nìkan lókun táwọn olólùfẹ́ yẹn á máa retí báyìí báyìí. mo ń ṣe kan lọ́wọ́ báyìí mo ń pò pọ̀ báyìí àìsè bẹ̀rẹ̀ ni a ṣe mú ata àti àlùbọ́sà àti tòmátò à ń kú sí mo dẹ̀ gbàdúrà pé kí ọdún ètò parí náà yóò jìnnà àmín lágbára Ọlọ́run. gbogbo àti ẹ̀rọ lọ́kàn ni a wá sí ìmúṣẹ. ṣé ẹ ti wá ti ní amóhùnmáwòrán orin yín kankan bóyá fídíò tí ẹ ti ṣe. mi ò tí ì ṣe fídíò bóyá tẹ bá lè gbà mí láàyè ó wù mí pé mò ń wá olùrànlọ́wọ́ olùrànlọ́wọ́ ni mò ń wà àmín ìdẹ̀mọ̀ yìí pé gbogbo àná àbó olùrànlọ́wọ́ pàdé Ọlọ́run sì gbé ìrànlọ́wọ́ dìde fún yín iṣẹ́ mọ̀ yìí pé tíráàkì bíi 8 tẹ sọ wípé ẹ ṣe yìí èèyàn kan lè sọ wípé tọ́ ó yá mo fẹ́ mọ ọkọ kéèyàn sì mọ ọkọ yóò ní ìmísí tó jẹ́ wípé èèyàn ò mọ gbà
tẹ̀sí kọ ẹyọ kọ̀ọ̀kan tó jẹ́ yí pé kò papọ̀ mọ́ ara wọn tó dẹ̀ ti pé mẹ́jọ bó lẹ̀ ṣe ń gba ìmísí yín gan. tẹ́ bá ní kí n máa jẹun rí papọ̀ kò lè. ohun tó ṣẹlẹ̀ ni wípé iṣẹ́ orin kíkọ ó nílò ẹ̀mí mímọ́. tó ìyẹn àkọ́kọ́. a rí wípé kó o tó lè máa kọrin á jẹ́ ohun tí Ọlọ́run lọ́wọ́ sí. tí Ọlọ́run bá dẹ̀ ti lọ́wọ́ sí tán tó bá tó àkókò tẹ́ fẹ́ bẹ̀rẹ̀ orin kíkọ ìmísí yẹn á máa wá. láláì mọ̀ mú nǹkan kan. irú ti tèmi báyìí òru gànjọ́ ló máa ń wá tí mo bá sùn báyìí orin yẹn á bẹ̀ sí ní wá sí mi lọ́pọlọ á máa wá sí mi mo ti ní lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀dì mi mo ní jọ́tà síbẹ̀ mo ní pẹ́ǹ tẹ́ bá débẹ̀ báyìí ẹ bá so torí orin yẹn bá ti wá màá sáré dìde ẹ kọ́ lẹ̀ bẹ̀ sí ní kọ sílẹ̀ màá kọ sílẹ̀ tó bá jẹ́ wípé ọ̀sán ni bóyá mo jòkó tí mo dá jòkó báyìí torin yẹn bá ti wá màá mú fóònù mi màá máa kọrin yẹn sí kí n má bàa gbàgbé torí tó bá ti fẹ́ wá téèyàn bá tètè ya dìímú ó lọ́nu bẹ́ẹ̀ ṣe ń gba ìmísí títí yín nù. mi ò mọ tí mo ẹ mọ̀ pé mo sọ síwájú lẹ́ẹ̀kan pé ní orí ètò máa fún yín ní ìṣẹ́jú méjì nínú àkókò mi torí àkókò wa tẹ̀ tí ń kó wa ní papamọ́ra nílé agbára báyìí nínú àsìkò tí mo wá fẹ́ fún yín ìṣẹ́jú méjì yẹn orin tí ẹ bá fẹ́ràn jù mo fẹ́ kí àwọn aráalé kún gbóhùn yín àwọn olólùfẹ́ yín tó ń wò yín láàrin ìṣẹ́jú méjì mo fẹ́ kún gbóhùn yín. Bàbá yọ́nú sí mi Jésù yọ́nú sí mi ìyọ́nú rẹ ni mò ń fẹ́ láàrin ẹgbẹgbẹ̀rún ènìyàn bàbá yọ́nú sí mi láàrin ọ̀pọ̀ ènìyàn bàbá yọ́nú sí mi bàbá yọ́nú sí mi Jésù yọ́nú sí mi láàrin ẹgbẹgbẹ̀rún ènìyàn bàbá yọ́nú sí mi láàrin ọ̀pọ̀ ènìyàn bàbá yọ́nú sí mi bàbá yọ́nú sí mi Jésù yọ́nú sí mi láàrin ẹgbẹgbẹ̀rún ènìyàn bàbá yọ́nú sí mi láàrin ọ̀pọ̀ ènìyàn bàbá yọ́nú sí mi ó yọ́nú kẹsẹ̀ mi ó sọ́dọ̀ yaba láàfin o ó yọ́nú tó bá sànjọ́ ó dàrẹ́ orílẹ̀-èdè yọ́nú sí mi bàbá ayé mi tó lè yí padà sí rere yọ́nú sí mi Ọlọ́run mi yọ́nú sí mi bàbá yọ́nú sí mi Jésù yọ́nú sí mi láàrin ẹgbẹgbẹ̀rún ènìyàn bàbá yọ́nú sí mi láàrin ọ̀pọ̀ ènìyàn bàbá yọ́nú sí mi. iṣẹ́ rí orin tí ẹ kọ yìí inú mi dùn sí lọ́pọ̀lọpọ̀ nítorí pé mẹ́sẹ̀gì ńláńlá ni orin yìí jù fún àwọn ará ilé mú dẹ̀ nígbà pé Ọlọ́run á yọ́nú sí gbogbo wa lápapọ̀ àti ìsọjúlù gbogbo àwọn tó wò wá lápapọ̀ lówùúrọ̀ yìí Ọlọ́run á yọ́nú sí wa torí ẹ sọ àwọn ọ̀rọ̀ kan tí mo rí pé gbogbo pátá là ń fẹ́ àánú látọ̀dọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọbásanjọ́ tẹ sọ á rí pé òun lọ mú jáde wá lẹ́wọ̀n níwájú orílẹ̀-èdè Ọlọ́run yọ́nú sí gbogbo nǹkan tí a bá dáwọ́lé Ọlọ́run máa yọ́nú sí wa ṣé wàá rí mo wá fẹ́ kẹ́ gba àwọn ọ̀dọ́ ní ìmọ̀ràn àbí àmọ̀ràn àmọ̀ràn kankan náà ni torí pé ẹ sọ kinní kan nígbà tí àkọ́kọ́ wà ní ìpele àkọ́kọ́ kó torí pé a lọ sókè lọ́hùn lọ́rọ̀ mọ́ mi ẹni ó ti pẹ́ tí ẹ ti ń kọrin ṣùgbọ́n ẹ wo ẹ̀yìn wò rárá ẹ sì tẹ̀síwájú kó tó wá di pé ẹ wá padà di ìlúmọ̀ọ́ká olórin báyìí nísìn àmọ̀ràn wo ni ẹ fẹ́ fún àwọn olórin torí gbogbo àwọn olórin tó ṣẹ̀ ń dìde bọ̀ nísìn àwọn á wò pé tí bá ti kọrin ẹyọ kan kí káwọn èèyàn tètè gbọ́ mi kó n tètè di ìlúmọ̀ọ́ká àwọn ọmọ irú nǹkan tí ẹ̀yin kan ti fi ojú winá ẹ̀ sẹ́yìn ẹ̀ mọ́ afẹ́kẹ́ gbà wọ́n nímọ̀ràn. ẹ ṣe olóòtú ẹ̀yin mo gba àwọn ẹlẹgbẹ́ mi tó jẹ́ akọrin ẹ̀mí àwọn tó jẹ́ ọ̀gá fún mi tó ti wà níbẹ̀ kémi tó débẹ̀ torí ọmọ lèmi jẹ́ àti àwọn náà tó yẹ pé wọ́n múra láti bẹ̀rẹ̀ orin kíkọ mo fẹ́ gbà wọ́n níyànjú wípé kí wọ́n tẹ̀síwájú nítorí irú báyìí mi ò ti ẹ̀rọ lọ́kàn wípé mi ò lérò wípé ibi tí mo délé ní pé mo sì lè débẹ̀ mo dẹ̀ sì ní ibi tó sì
ibi gíga tí mo ṣe ń lọ tí mo mọ̀ wípé Ọlọ́run á ṣe kíni ó bá mú mi débẹ̀. So àwa náà tó jẹ́ wípé a ti ń kọ orin ẹ jẹ́ ká tẹ̀síwájú ṣùgbọ́n àmọ̀ràn tí mo fẹ́ fún àwọn olórin ni wípé ká jẹ́ kí orin tí a bá ń kọ kó bá ìfẹ́ Ọlọ́run mu débi wípé tí àwọn ènìyàn bá ń gbọ́ àwọn ènìyàn máa wò wípé ibi tó bá kù díẹ̀ káàtó ó yẹ kémi náà lè ṣe kíni kí n yí padà níbẹ̀ àwọn orin wa ó gbúdọ̀ máa wà ní ìlànà pẹ̀lú ìfẹ́ Ọlọ́run nítorí wípé gbogbo wàhálà gbogbo làálàá wa nílé ayé yìí gbogbo làkàkà wa nílé ayé yìí gẹ́gẹ́ bí onígbàgbọ́ ohun tá à ń retí ni pé a fẹ́ bá Jésù jọba èrè kí ni fún ènìyàn tó jèrè gbogbo ayé yìí tó sọ ẹ̀mí rẹ̀ nù ohun tó tọ́ sí wa ni pé orin tá a máa kọ tí a ò fi ní jẹ̀bi lọ́dọ̀ Ọlọ́run òun ni ká máa kọ ká tó gbé àwọn orin jáde ká wò ó pé ǹjẹ́ àwọn orin yìí ṣó bá ìlànà Ọlọ́run mu ṣé ó bá ìfẹ́ Ọlọ́run mu ǹjẹ́ tí máa tẹ̀ wá kọ́ síta gan ǹjẹ́ ó lè yí ayé àwọn ènìyàn padà sí rere àwọn orin tí a gbúdọ̀ máa kọ nìyẹn àwọn tó sì wá ń bọ̀ lẹ́yìn náà tó yẹ pé àwọn náà ṣe múra wípé àwọn náà fẹ́ gbé àwọn orin jáde àwọn náà fẹ́ tẹ̀síwájú àwọn náà lọ síbi gíga àwọn náà kí wọ́n wo àwòkọ́ṣe àwọn tó jẹ́ pọ́n ti wà níwájú tó jẹ́ pé orin ẹ tó ń kọ ó bá ìfẹ́ àti ìlànà Ọlọ́run mo dẹ̀ gbà ládùúrà wípé ilé ológun tẹ́nì kọ̀ọ̀kan wá ń lé o a ó fi ṣeré jẹ́ lórúkọ Jésù. Ó tiẹ̀ níbẹ̀rẹ̀ kan tí mo fẹ́ sáré bí yín kó tó di pé a mọ̀ dágbére lórí ètò ǹjẹ́ tẹ̀ ní olórin kan tó yẹ pé ẹ nífẹ̀ẹ́ sí nígbà tí bóyá ẹ̀ ń dàgbà tàbí nísìnyí tí wàá tiẹ̀ ti di pé ẹ ti dàgbà tó wáyé pé olórin yẹn lẹ nífẹ̀ẹ́ sí tó jẹ́ bíi role model yín láti kékeré. mo ní o Ojúmọ́ Ayọ̀ ẹlẹ́ni ẹ ti nífẹ̀ẹ́ sí. Evangelist Mary Akínṣadé tí ẹ bá tẹ̀ wá ní àǹfààní láti kọrin pẹ̀lú ẹni tí ẹ dárúkọ yìí báwo ló ṣe máa rí lára yín. àjọ máa ń kọrin papọ̀ a lè ṣe program kan gan tá a parí níjẹta ní ìlú Òkè Igbó tó jẹ́ wípé nílé ilé ìjọsìn bàbá Kọ́láwọlé àjọkọ níbẹ̀ ní Faith Clinic ní along Ife Road tí ẹ máa ń lo Ondo ní church yẹn wà bẹ́ẹ̀ ti gbòòrò Òkè Igbó lọ ti ṣe program yẹn ní crusade yẹn ti wáyé ìjọ mẹ́ta ni àdẹjọ ṣe ni. àdúpẹ́. Ọlọ́run á máa gbà fún wa gbogbo lílọ bíbọ̀ yín Ọlọ́run á máa bá mi sọ yín á máa pa àmọ́ fún yín inú wa dùn torí pé a pè yín sí orí ètò tí ẹ dẹ̀ jẹ́ wa lówùúrọ̀ yìí mo dẹ̀ nígbàgbọ́ pé nígbà mìíràn tí a bá tẹ̀ tún pè yín ẹ máa jẹ́ wa. Bẹ́ẹ̀ni ẹ ṣeun. ẹ ṣe púpọ̀ àwọn dádì wa náà Ọlọ́run á máa bá wa pa gbogbo mọ̀lẹ́bí ńlá papọ̀ Ọlọ́run á máa bá wa pa àmọ́ fún wọn nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà yàrá la mọ̀ bí gbogbo nǹkan ṣe rí ṣùgbọ́n Ọlọ́run tiẹ̀ jẹ́ kí kankan kan wa kò dẹ̀ ní kàn yín kò ní kan ẹbí yín kò ní kan ojúlùmọ̀ àwọn ọ̀rẹ́ yín lápapọ̀. àmín ní àrùn kárùn kì yóò súnmọ́ ilé wa. àmín. Kó tó di pé ẹ ti wá máa lọ mo tún wá ní ìbéèrè kan tí ọkàn mi fò tó yẹ kí n ti béèrè tipẹ́tipẹ́ tẹ́lẹ̀ àwọn ọmọ ní ẹ̀yìn tí wọ́n jẹ́ elégbè yín báwo ni ìyẹn ṣe ṣàwọn jọ. bí mo ṣe ṣe ni nítorí pé mo jẹ́ camp choir coordinator tí mo jẹ́ alákòóso àwọn akọrin ní ìlú Òkè Igbó ibẹ̀ ni mo ti mú àwọn elégbè mi láti inú ìjọ káàkiri tọ́dẹ̀ máa ń jẹ inú gbogbo àtẹ́bá nílò. kò sí ìgbà tí mo pè wọ́n lára wọn tẹ̀lé mi wá ìyáàfin tó tẹ̀lé mi wá yìí CAC Arárọ̀mí ni wọ́n ń lọ kò sí ìgbà tí mo bá pè wọ́n ní àwọn elégbè lẹ́yìn ni pé mo fẹ́ lọ bí kan mo lọ Sun City ní oṣù tó kọjá àjọ lọ ni mo máa ń ṣe rédíò program náà àjọ máa ń lọ ni àwọn bíi 3-4 gan ló tẹ̀lé mi ní ọjọ́ yìí. Ọlọ́run bá wà pẹ̀lú yín gbogbo lílọ bíbọ̀ yín náà Ọlọ́run mọ̀ pamọ́ àmín. àkókò àti kọ́ wa ní Papamọ́ra nílé agbára báyìí ibi tí a ti máa fi ètò rọ̀ sí fún tòní nìyẹn ẹ̀yin ará ilé ojú tẹ́ fún wò wá kò ní fọ́ títẹ́ fún gbọ́ wá kò ní dé láṣẹ dúpẹ́ lọ́wọ́ ọ̀gá iléeṣẹ́ mo dúpẹ́ lọ́wọ́ bàbá wa tán ní iléeṣẹ́ KAFTAN TV bàbá wa Adébáyọ̀ bẹ́ẹ̀ ni Adéwọlé bàbá wa Adébáyọ̀ Adéwọlé mo dúpẹ́ lọ́wọ́ olóore mi ó ṣé o dádì mi ọwọ́ yín á máa ròkè o iléeṣẹ́ yìí o kò ní jóná.
àmín ẹ ṣé bá mi kí bàbá o wọ́n gbọ́ ẹ àmín ẹ ṣé púpọ̀ mà ẹ̀yin ará ilé wọn ní tá a bá fẹ́ ni àkínwòrán ni ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wòran wa ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ ojú tẹ́ fi ń gbọ́ wá kò ní di àwa náà lẹ́ ó máa rí bẹ́ẹ̀ lọ àbá fàbíbọ̀ ìsẹ́yìn ìwòye ọ̀sẹ̀ tó ń bọ̀ wá tún wà lórí ètò yín ètò KAARO Oòjíire níkànnì KAFTAN TV Yorùbá náà ni níbi tá a ti ń ṣàfojúsùn ayé tí ó rẹwà orúkọ tèmi kò ayípadà mi lolúwagbémiga olúwagbémisọ́lá SALAU ní bàbá tó bí mi lọ́mọ ìmọ̀ fásitì ìdágbére fún lórí ètò pé ó dàbọ̀. Ó kúkú wù ní ká jẹran pẹ́ lẹ́nu àmọ́ òǹfà òfun ò jẹ́ ó wù wá ká ṣì wà lórí ètò àmọ́ àkókò ọ̀bẹ nìkan kan ṣe ọ̀rẹ́ àní rí jù báyìí lọ fún ọ̀sẹ̀ yìí ẹ̀yin ará ilé títí di ọ̀sẹ̀ tí ń bọ̀ tá a tún mọ̀ pàdé lórí ètò yín ètò wa Olúwaṣeyìfúnmi ọmọ Ògúntóyè lèmi jẹ́ àlàáfíà àtayọ̀ tí mo fẹ́ fi yín sí òun ni kí n bá yín láṣẹ Èdùmàrè. Àtẹ̀mí àti Olúwaṣeyìfúnmi àti àlejò wa làwọn fásitì ìdágbére fún lórí ètò lówùúrọ̀ yìí pé ó dàbọ̀. àìrí àìná àtẹ̀gbọ́n rẹ̀. ojúmọ́ bá ti mọ́ olóko amọ́kọ́ bọ́ọ̀yẹ́ bálà olódò agbákèrè ìgbòròdò lọ́pọ̀n mi káàárọ̀ oòjíire bí nìyẹn Yorùbá ń kíra wọn káàárọ̀ oòjíire lórí ìkànnì KAFTAN TV Yorùbá àgbà ló tó rò ó lọ ọba ló tó yẹn ìrìn fọn káàárọ̀ oòjíire àjíbùmọ̀ omi ọgbọ́n fún gbogbo tèwe tàgbà ká tó bẹ̀rẹ̀ iṣẹ́ òòjọ́ wa lábala laṣọ àlùbọ́sà abala àkọ́kọ́ labala ìròyìn ní yàjóyàjó tí abala ọ̀rọ̀ ilẹ̀ adúláwọ̀ jẹ́ abala ẹlẹ́ẹ̀kejì agbo amúlùúdùn labala kẹta ìmọ̀ràn ìlera labala kẹrin abala bó ṣe ń lọ labala tí lámèétọ́ ìlú yóò ti wà níkàlẹ̀ láti máa yànnàná gbogbo bó ṣe ń lọ lórí ètò agbo àwọn òṣèré ńkọ́ ó kù báyìí nìbọn ro káàárọ̀ oòjíire bẹ̀rẹ̀ láti aago 7 sí aago 9 òwúrọ̀ wákàtí 2 gbáko láti ọjọ́ ajé Monday tó fi di ọjọ́ ẹtì Friday káàárọ̀ oòjíire àkànṣe ètò fún gbogbo ará ìlú káàárọ̀ oòjíire.